ewé ń jẹ iwájú ṣáni tí tàwa ọlọ́run ló. Mo kí gbogbo wa nílé lóko ní gbogbo ibikíbi àyíká yìí tí ẹ ti ní àǹfààní láti máa wò mí ní òní. Mo kí wa lọ́kùnrin wa, mo kí wa lóbìnrin wa, mo kí wa lọ́mọdé wa, mo kí wa lágbàlagbà wa, mo kí wa nílé, mo kí wa lálejò, gbogbo àyíká yìí tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní láti máa wò mí lónìí. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Mo wá kí wa lọ́lọ́kun òjọ̀kan, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà nínú ilé yìí àti ẹ̀yin tí àbúrò mi. Mo kí wa ní gbogbo àyíká yìí tí a bá wà. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé àárọ̀ náà ni a wà, mo kí wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé alẹ́ la wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Mo wá ń advice gbogbo àwa tí a bá jẹ́ newcomer sí orí ètò yìí, ẹ jẹ́ ká subscribe kí eléyìí kó tó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan mìíràn tí a ti ṣe àti èyí tí a ti ṣe lọ́lọ́kan òjọ̀kan. Ẹ wá rí ní òní, mo mú iṣẹ́ kan wá fún wa kó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa tí a wà lórí ètò yìí, pàápàá jùlọ àwa tí a jẹ́ abiyamọ. Àìsàn ó kéré ó tóbi, Ọlọ́run fi sọmọ wa, Ọlọ́run fi ṣe àwa náà. Àmín. Ẹ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, mo máa ń sábà sọ fún gbogbo àwa tí a jẹ́ abiyamọ pé ẹ máa jẹ́ kí bóyá ká máa ní nǹkan kan lé, pàápàá jùlọ àwa tá a bá ní ọmọ, bóyá ọmọ kékeré, ẹ jẹ́ ká máa nírú àwọn nǹkan báyìí lé. Lóòótọ́ a ní rógun àìsàn tí ò da, nǹkan tí ó sọmọ wa tá à ní rí ìwòsàn, Ọlọ́run má jẹ́ ká rí, lágbára Ọlọ́run. Ẹnìkan ni ó jẹ́ onípè mi lónìí tó pè mí fún àwọn ọ̀rọ̀ kan. Àwọn kan wà tó dẹ̀ pé téèyàn bá dẹ̀ ṣe, kò sí àní-àní tó bá wà nílé, ọkàn ó balẹ̀, ọkàn á balẹ̀ pé mo ní nǹkan báyìí, mo ní nílé. Ìgbà tí wọ́n pè mí ní òní, wọ́n bá mi sọ̀rọ̀ lórí pé ẹpọ̀n ọmọ àwọn ìkan ó sá wọnú ìkan jáde, kíní náà wá ń ro ọmọ náà. Ọlọ́run dẹ́tọ̀ ẹ̀ ṣe pé ìgbà tí wọ́n pè fẹ́ mọ̀ pé gbogbo nǹkan tí a bá ń ṣe, pàápàá jùlọ àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá pèèyàn sí nígbà míì, èèyàn lè máa rántí pé báwo la ṣe ṣe kíní, báwo la ṣe ṣe kíní. Lọ́lá pé mo ti fún àwọn èèyàn nídìí iṣẹ́ dáadáa, àti ṣàlàyé nípa ẹ̀ dáadáa rí dáadáa. Nígbà tí wọ́n pè mí láti rántí pé eléyìí náà á tún máa jẹ́ àǹfààní fún àwọn olólùfẹ́ mi tí wọ́n wà lórí ètò yìí. Ìyẹn tí ẹpọ̀n ọmọ bá wú, tẹ́pọ̀n ọmọ bá wú, ìkan bá tóbi ju ìkan lọ tàbí ìkan sá wọnú, òun ni a máa ń lo kíní. Kí wá ní nǹkan náà tí a máa ń wá? Kì í ṣe nǹkan tí ó ń ná wa lówó púpọ̀, kì í ṣe nǹkan tó ná wa lówó púpọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká wá omi ọsàn wẹ́wẹ́, omi ọsàn wẹ́wẹ́ tí ó bá jẹ́ pé tó jẹ́ original dáadáa, tí kì í ṣe èyí tí wọ́n ti fi omi mix. Ẹ jẹ́ ká wá, bóyá ká ra ọsàn fúnra wa, ká fún fúnra wa, òun ni ó máa pay wa. Tí a bá rọsàn fúnra wa tàbí tá a bá
fúnra wa ló máa pè wá. Ẹ jẹ́ kí ó jẹ́ bí ìlàjì Kiragolis, ìlàjì Kiragolis òun ni a máa wá. Ẹ wá jẹ́ ká wá ògìrì, tá a bá dé ọ̀dọ̀ àwọn onírú wọ́n mọ nǹkan tí a fẹ́ rà. Ẹ jẹ́ ká sọ pé a fẹ́ ra ògìrì. Ẹ wá jẹ́ ká da omi ọsàn lẹ́yìn tá a bá ti bó ògìrì sínú ike kan tán. Ẹ wá jẹ́ ká da omi ọsàn wẹ́wẹ́ yẹn, ẹ jẹ́ ká dà sí, ẹ jẹ́ ká dà sí. Tá a bá ti wá dà sí, ẹ jẹ́ ká fọ́ papọ̀, ká fọwọ́ fọ́. Tá a bá ti fọwọ́ fọ́ tán, ká dà sínú ike padà. Ẹ jẹ́ ká máa fún ọmọ náà lò ní bóyá bí síbí kọ̀ọ̀kan láàárọ̀ àti lálẹ́, láàárọ̀ àti lálẹ́, láàárọ̀ àti lálẹ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, nǹkan náà á wà ní position padà, á wà ní position padà. Eléyìí a máa nírú eléyìí tàbí ká tiẹ̀ mọ́ lórí tàbí kó wà nínú àkọọ́lẹ̀. A lè má lè ṣe sílé pé a expect kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣe ọmọ wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, irú nǹkan bẹ́ẹ̀ náà kò ní ṣe ọmọ wa. A lè má lè ṣe sílé bẹ́ẹ̀ sí nǹkan tí ó simple tá a lè mọ̀ lórí ni. Tí a bá dẹ̀ ti ń lò ó, mo fi dá wa lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú agbára tí Ọlọ́run bá tó fi sí ewé àti egbò tí kò jẹ́ kí ewé àti egbò náà kó parun láti ìgbà tí àwọn bàbá wa ti ń lò ó. Ó dá mi lójú pé tí a bá lò fún ọmọ bẹ́ẹ̀, a máa rí ìyanu Ọlọ́run níbẹ̀. Yàtọ̀ sí pé bóyá kí wọ́n sọ pé a kàn lọ sọ operation tàbí kí ẹ lọ máa ná thousand of money ní owó tí ó yẹ ká ná ká fi ṣe irú nǹkan báyìí. Tá a bá wá omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ ojú dá yàtọ̀ sí èyí tí wọ́n ti fi omi là gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún wa. Omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ ojú dá òun ni a máa wá. Tá a bá ti wá, a wá wá ògìrì. Ògìrì yẹn tá a bá rí áàfù ike, tá a bá rí áàfù ike Ragolis omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ original. Ògìrì yẹn a lè ra bí, wọ́n máa ń di bí ẹ̀kọ báyìí ni. A lè ra bí mẹ́ta tàbí ká ra méjì, méjì. Tó bá yẹ pé ẹ̀kún Ragolis ni a rí, ẹ jẹ́ ká ra ògìrì yẹn bí mẹ́ta, bí mẹ́ta. Tá a bá ti wá ra mẹ́ta yẹn, òun ni a wá dà sínú kọ́ọ̀pù kan. A fọ́, a fi ọwọ́ fọ́ dáadáa. A wá dà padà sínú omi ọsàn yẹn ká shake papọ̀. Ká máa shake gbogbo ìgbà tá a bá ti fẹ́ mú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, a máa rí ìyàtọ̀ tí gbogbo nǹkan tí a rò pé ó sálọ ní ara ọmọ náà yóò padà. Tó bá dé wù, kódà àgbàlagbà náà lè mú, àgbàlagbà wọ́n lè mú dáadáa, wọ́n lè mú. Ọ̀nà pọ̀ bí a ṣe máa ń treat nǹkan yìí. Ọ̀nà kan tí mo lè ṣàlàyé fún wa náà ni eléyìí. Tí a bá ní ká máa ṣàlàyé àwọn ọ̀nà míì tó tún wà, àwọn nǹkan egbòogi, èpòogi ó pọ̀ ń bẹ. Irú èmi náà dẹ̀ ní mo máa ń ṣọ́ ara mi láti lọ ra nǹkan tó bá jẹ́ bí egbò igi. Nítorí pé egbòogi tí èmi ò bá ti dámọ̀, èmi ò sábà dé díẹ̀ láti lò níbi iṣẹ́ torí egbòogi ṣòro dámọ̀. Èpòogi sì ṣòro, ó ṣe dámọ̀. Egbòogi ó ṣòro dámọ̀. Tí Ọlọ́run bá gbé wa pàdé àwọn èèyàn rere tí à ń rajà lọ́wọ́ wọn, àwa lè máa bèrè èpòogi báyìí, èpòogi báyìí, èpòogi báyìí ní ọwọ́ wọn tí wọ́n sì wá jáde fún wa. Torí mo rántí ìgbà tí a wà ní kékeré, wọ́n ní ká lọ ra ewé iná wá nígbà náà. Àbúrò mi wọ́n ti ẹ̀ rán kó lọ ra ewé iná wá. Nígbà tó dé bẹ̀ kíni pòpòrò ọkà bàbà wọ́n ti gún ni wọ́n dá, wọ́n tà sínú lálọ́ wọn gbé lọ fún. Bàbá mọ délé nígbà tí wọ́n rí wọn ní ara. Bàbá wa ní eléyìí ó ṣe ewé iná, pòpòrò lélẹ́yìí. Bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà, ẹ fẹ́ ra ẹyin pẹ́pẹ́yẹ, àwọn ẹyin àgíríkì tí wọ́n ti fọ̀ tó ti mọ́, tó ti funfun, òun ó gbé léyàn lọ́wọ́. So bẹ́ẹ̀. Ó ló máa fi ń fà tó yẹ pé tá a bá fẹ́ ra nǹkan tí a bá ti dámọ̀ dáadáa, ẹ jẹ́ kí a mú àwọn tó bá dámọ̀ lọ́wọ́. Ọlọ́run ò ní dá wa láàmú. Ọlọ́run á ṣe dáadáa pẹ̀lú wa. So tí àṣìyẹ bá ti ń gbà wá, àwọn tó jẹ́ èpòogi, tó jẹ́ egbòogi nínú àwọn nǹkan tí mo ṣàlàyé yìí, ẹ má sì tún máa mú wá lọ́lọ́kan òjọ̀kan fún gbogbo wa ká lè bá rí, ká lè bá mọ̀ bí a ṣe lò ó fún ẹni tí ẹpọ̀n tàbí ẹpọ̀n rẹ̀ wú tàbí ó sá wọlé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ mi kò wá dìgbà náà ní òní. Orúkọ náà ni Dr. Mutiu Ọlátúnjí tí ayé mọ̀ sí oúnjẹ. Tó bá tún wá dìgbà mi, a tún máa mú àwọn ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkì tó mọ̀ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mìíràn tí a ti ṣe àti èyí tí
àti ṣe. Ó dàbọ̀.